kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣe lọ. Dígí Oòduà àlàyé lóríṣiríṣi níbikíbi ìwé ìròyìn tó bá yáyé. Dígí Oòduà o. Ní gbogbo ìgbà tí ìwé ìròyìn Dígí Oòduà bá ti ń jáde ló yẹ kó ní tiẹ̀. Àkàyé ni yékéyéké ìwé ìròyìn lédè Yorùbá pọ́nkítí. Dígí Oòduà ìwé ìròyìn Yorùbá àkọ́kọ́ aláwọ̀ lóríṣiríṣi tó dùn wò lójú. The first coloured Yorùbá magazine tó kárí ayé. Bẹ́ẹ̀ náà ni Dígí Oòduà TV ojú òpó ayélujára tí wọ́n ti ń wò wá kétékété fún ìròyìn amúlùdùn, ìdánilẹ́kọ̀ọ́, ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ tó bá ti jòyè. Ìwé ìròyìn Dígí Oòduà ìwògbè tó gbogbo ọmọ ẹ̀dá ni kẹ́ ẹ máa kà. Fún ìpolówó nínú ìwé ìròyìn Dígí Oòduà tàbí Dígí Oòduà TV pé Ẹ̀míọ́lá Àgbájé Arts and Media Production sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032414141 email agbajesundaygagilebo@gmail.com. Dígí Oòduà ìwògbè ọmọ Odùduwà. Dígí Oòduà o.
mi ni olóyè Olúmúyìwá. ẹ bá gbóhùn sókè dáadáa yàrá. Orúkọ mi ni olóyè Olúmúyìwá Fálọ́wọ̀ Ṣàṣẹ́rẹ́ ti ìlú Ìgbò. Mo rí pé ọdún Ìgbò sí ni wọ́n ṣe ní ìlú Ìgbò àpẹẹlẹ bóun ni ẹ ṣe jẹ́ sí ìlú Ìgangan jẹ́ kẹsàn án yìí. Olóòtú Àìlápá bàbá Kámánì ti yeye tọ̀tún tòsí mi òsì bàbá mi lẹ́lẹ́mọ òsì ìyá mi ọmọ ọba òsì Ìrẹsì Akíntọ́lá. Ọdún Ọ̀pá ni wọ́n ń ṣe bóun ọdún Ìgangan ṣe jẹ́ nílùú sí àti pé bóun Ìgangan ṣe jẹ́ sí ọdún yìí. Àtẹ̀wọ́lá bálà àmì ẹni tó kọ́ láti Ìṣẹ̀ Èkìtì ni wọ́n ti mú wá so àwọn baba ńlá bàbá wa ló mú wá láti Ìṣẹ̀ Èkìtì yàtá dẹ̀ tẹ̀lé tàtẹ̀lé wọ́n ní oúnjẹ tí ọmọ bá ti ń jẹ kì í mú àdẹ̀ tí ń ṣe náà látọ̀. Bàbá gẹ́gẹ́ bí ìkan nínú àwọn àgbà ìlú ìtẹ́jọ́ kan náà sọ pé a lè pè ní ọmọ bíbí ìlú yìí dáadáa ìlú sí àti Ìṣẹ̀ ó ní Ìṣẹ̀ Èkìtì ni ó sí ibi tó wà yìí jìnnà sí Ìṣẹ̀ bó wà ní. Ó jìnnà ogun ni òjì agbádùn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìjà adé ṣẹlẹ̀ lọ́jọ́ àwọn àná gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ nínú ìwé ìtàn táwọn baba ńlá baba wa sọ fún wa so ẹni tá a fẹ́ ìgbà kan ní dandan ni kó jọba àná àdẹkẹrù akẹrù wa so padà ṣe ń bọ̀ bí tá a kọ́ tẹ̀dó sí ọ̀yìn ni lẹ́gbẹ̀ẹ́ láyé rẹ̀ ń bẹ̀ yẹn tó tákòókò tó gún dé kó tó di pé àtúndé bí so àtìlẹ́yìn náà láti rí láyọ̀ àti àwọn. Gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú ọ̀pá yìí ọ̀pá tá ń ṣe ń bì àwọn ọmọ iṣẹ́ láwọn ìlú kan tó pa àwọn ẹ̀kọ́ ti gba kan rí tó máa ń pè ní ọ̀pá ìpínsà ṣé ìpínsà ló na ọdún ìtẹ́ mu wá síbi. Olóòtú ẹkú ọmọ bíbí ọmọ wa ni wọ́n ń ṣe fún ọmọ ìlú sí bẹ́ẹ̀ ni ọba Ìpínsà ló fẹ́ nígbà tó dẹ̀ fẹ́ ó wá wọ̀ pàmbí ni lórí ọmọ ẹ̀ obìnrin bí ẹ̀yin olóòtú náà ṣe wálé ní báyìí kẹrọ ọmọbìnrin yín kí n mú. bẹ́ẹ̀ ni sókè wá mú ọmọ yẹn lọ kó wá dé lọ́jú ọ̀dọ̀ yín kó wá sọ pé olówó orí mi báwo ni màá ṣe máa rí ọdún ilé bàbá mi yìí wò. Kó má gbàgbé ilé. bẹ́ẹ̀ ni àlọ́pọ̀ ìwà ní pé tó bá jẹ́ bẹ́ẹ̀ kó wọn á máa ṣe fún lọ́dọọdún so àtìgbà yẹn náà ọkọ yẹn náà mú àdéhùn ó múṣẹ fún ó dẹ̀ ń ṣe ọdún yẹn fún lọ́dọọdún. Ọlọ́dún ìfẹ́ lọ sí ìlú Ìpínsà. Bẹ́ẹ̀ ibi ọmọ wa obìnrin ló sọ fún ọba tó fẹ́ pé báwo lòun á ṣe máa rí ọdún ilé òun lọ́dọọdún nìyẹn ni pé kó má ṣe wàhálà mú rárá àti máa wá kóun á máa ṣe fún lọ́dọọdún orúkọ ènìyàmọ̀ yín tí omi ò fẹ́ dárúkọ yẹn kọlẹ̀ lẹ́ẹ̀kan yẹn ni àtìgbà ẹni wọ́n ti ṣe fún ní Ìpínsà so ìyàmọ̀ yẹn náà ni wọ́n fi ìyàmọ̀ ẹ̀ náà tó máa dárúkọ bàbá ẹ̀ níbí so kí n gé mọ bẹ́ẹ̀ yẹn torí orí afẹ́fẹ́ bó wà. Kí ni wàá lọ rọ̀ yànjú fún àwọn tó ń ṣe ọdún àti gbogbo ìlú tí ẹ ti ń ṣe ọdún yìí. Ìyànjú mi ni pé ọ̀rọ̀ tó ọmọ bá ti ṣe kì í hun ọmọ ẹni bá jọmọ òsì kó padà wọlé kájọ gbọ́dún ìbílẹ̀ wa ká gbé lárugẹ níbí lọ òsì náà ni wọ́n bí wa ọmọ òsì ni wá ìlú wa ni a gbọ́dọ̀ gbé lárugẹ so ká má dá nìkan fi sílẹ̀ fọba ọba ló jẹ ipò ọba ló wà ó yàtọ̀ sípò ọmọ ìlú àwa lọmọ ìlú àwa olóyè abẹ́ẹ̀ la wà ọmọ ìlú abẹ́ẹ̀ la wà ìwọ̀n tá a bá ní pé ká fi sílẹ̀ fọba nìkan kò ní rí bẹ́ẹ̀ gbogbo wa lọmọ ìlú àrọwà mi ni pé gbogbo ọmọ ìlú wọ́n wálé kápákọ̀pọ̀ ká gbé ìlú wa lárugẹ tẹni ní tẹni. lórí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ọdún lọ́dọọdún ẹ máa ń ṣe ní àyàtọ̀ ní ọ̀dọ̀ tí níbi lé lọ́dún tí lè wọ́n rí ọba ìlú míì tó wá síbi ọba ìlú Ìgbòbà ṣé ẹ̀yin lẹ pè wọ́n pé káwọn máa ń ṣe ọdún àbí kàn máa ń wá bẹ́ẹ̀ lọ́dọọdún. èmi ni mo pè wọ́n àwọn ẹ̀ wá bẹ́ẹ̀ lọ́dọọdún o pé kó tún gbé mi lárugẹ láti bá mi ṣe ọdún ìlú mi torí abẹ́ ẹ̀ ni mo jẹ oyè sí olóyè Ìgbòbà ni mí jẹ́mọ̀ ọba tí mo wà lábẹ́ ẹ̀ èmi náà tún lọ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ láàfin pé kábíyèsí ẹlẹ́mi dẹ́lu mi mo wá wo bí wọ́n ṣe ń ṣe ọdún ìlú mi ìdí nìyẹn òun àti àwọn olórí ẹ̀ ni wọ́n wá síbí so wọ́n wá pọ́n mi lé. lẹ́ẹ̀kan sẹ́ bá ń sorúkọ yín.
orúkọ mi ni olóyè Olúmúyìwá Fálọ́wọ̀ ìṣàṣẹ́rẹ́ tèmi ọmọ bíbí ìlú Òsì. a máa rí yín báwo aṣọ́dúnmọ́dún aṣọ́dúnmọ́dún lágbá ọlọ́run ìwé àmọ́dún á ti padà bá yín ẹ tún bá wa náà iṣẹ́ o mo dúpẹ́ kábíyèsí. Mayeguba wule mama oya Mojugo mi keri oru Kikiri pa baikaru Mojugo mi Mojugo lójú àbí ẹ̀ṣẹ́gbẹ́ ọmọdé kò fi ṣe.
ìyá mo máa rí pé bí ẹ ṣe ń jó tẹ̀ ń lọ káàkiri lẹ́yìn àwọn èèyàn lẹ́gbàá káàkiri kí ni túmọ̀ ilé ìtòrí mo pé èèyàn rẹ̀ náà lẹ́gbàá láì ṣe ewúrẹ́ kí ló dé. kọ́ṣọ̀ wa lò. àṣà. bá a ṣe bá àṣà wa ni bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa. kí ni ká tá ń ṣe gangan lónìí. aṣọ ọdún ọ̀pá ìlú òsì. ọdún ọ̀pá ìlú òsì. ṣùgbọ́n ọdún ọ̀pá tẹ̀ ṣe bí ó dà pé ìlú kan náà tún máa ń ṣe ibi ìná ti gbé lọ àbí ọ̀hún náà ti mú wá bí. àwa la lọ́dún ọmọ wa náà fẹ́ lọ sí ìpìṣà. àwa la ní ọdún wa kí ló lọ́dún àwa la ní nǹkan wa. tí wọ́n ṣe wá fẹ́ mọ wa lọ sọ̀hún nìyẹn. tó wá di ọjọ́ tó ń ṣọdún wa lọ́hùn ọmọ ọba ló dẹ̀ fẹ́. ó ṣe bẹ̀ sí sun alámọ̀ tá à ń sun lẹ́ẹ̀kan yẹn tá a máa ń sun yẹn. àwọn ọmọ ẹwà wa sọ fún ọba pé ìyàwó yìí sọkún. ó ṣe pọ̀pọ̀ sí ní kọ́ lọ pé wá pé kí ló ṣe ó lòun ò sọkún. ó lè ní ọdún ilé o. ọ̀pọ̀ ìwà promise ẹ̀ pé tó bá ti di ọdún tó bọ̀ kó sọ fún pé òun á máa ṣe fún. bíríìtì yẹn tá bá dé pin ṣàbáyé wọ́n di orí pápọ̀ máa jó lásán wọn ò ní ìtumọ̀ wọn ọmọ túmọ̀ ẹ̀. ọ̀pẹ́ tó miss tó má ti wá síbi wọ́n mọ̀ pé ọdún yàtọ̀. obìnrin ẹ̀rí bóbìnrin ṣe jẹ́ ẹ̀rí mo ṣe ń ná àwọn ọmọ mi obìnrin lẹ́ẹ̀kan kò sí ìpìṣà tó lé ọmọbìnrin kò lè jẹgba lọ. obìnrin ni wọ́n ṣe ọdún yẹn fún ní ìpìṣà. ẹ wá gbọ́ ṣé bá ṣe ń na àwọn èèyàn yìí àṣepọ̀ ni wọ́n dùn wọ́n bá torí èmi kẹ́mi ìmọ̀lẹ́ jẹ́ ọkàn láti ní àwọn méjì mẹ́ta mẹ́rin obìnrin. ó ti jẹ́ nǹkan ìṣẹ̀lẹ̀ alẹ́ wa kò lè wú wọn kò lè dùn wọn àárọ̀ ọ̀la ẹ̀ lè rí lára wọn. gbogbo àmì tí mo rí lára wọn wọ̀n ní rí wọn lára wọn. láyé apàrẹ́ tilẹ̀ kílẹ̀ tó mọ́. apàrẹ́ kílẹ̀ tó mọ́ gẹ́gẹ́ bí ìlú bíi ìlú òsínbí kí lọ̀rọ̀ yanjú fún àwọn tó pé àṣà ti ń dàbẹ̀ pé fẹ́ máa lọ díẹ̀díẹ̀ kí lọ̀rọ̀ yanjú yín tó pé bàbá wọn níbi ọdún méjì síbi ó pọ̀ jù lọ kí ló dé tí àṣà fi ṣó fẹ́ máa pa ẹ̀rẹ̀ àbí bò ni. àṣà ò parẹ́ ṣùgbọ́n ṣá ọ̀tẹ̀ ló pọ̀ jù. torí ọdún wa ẹ̀yà máa ń gbé lárugẹ bẹ̀ tí wọ́n ń kọ̀tẹ̀ tábà ti fọ̀tẹ̀ sílẹ̀ ìṣẹ̀ṣe dẹ̀ da ọba tó wà ní òsì ó láìkì ìṣẹ̀ṣe tí ò bá jẹ́ pé kò láìkì ìṣẹ̀ṣe gan bí ọ̀tẹ̀ ṣe wà á ti fọ́ bẹ̀ tí ó láìkì ìṣẹ̀ṣe tí ó ṣẹ̀ṣe dá púpọ̀ mo ti ń ṣọdún yìí láti ìgbà tí mo ti wà ní Sisi tí mo dẹ̀ ti joyè tí mo ti ń ṣọdún mi yìí so ó dẹ̀ ń gbè mí Christmas mi lọ pa o ọdún eégún mi ní Easter gbogbo èèyàn mọ̀ mí mi lọ church màá sọ wọ́n pé ṣé wọ́n rẹ̀ lẹ́nu nínú Bíbélì mo láìkì kọ́ṣọ̀ kan mo láìkì ọba tí mo dẹ̀ ní ó láìkì kọ́ṣọ̀. kí wọ́n lọ́rọ̀ yanjú yín. ọ̀rọ̀ ìyanjú mi ni pé kán má jẹ́ ká ṣọ̀tẹ̀ kọ́tẹ́ ká fọ̀rẹ̀ ká tẹ̀ra mẹ́sìn wa tó bá ti jẹ́ ìṣẹ̀ṣe ni ẹ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn dọ́gba àgbì ẹ̀ tó bá jẹ́ ṣọ̀ṣì ló fẹ́ lọ nìkan ṣọ̀ṣì ẹ̀ máa rí ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣẹ̀ṣe dára púpọ̀ ṣẹ̀ṣe làgbà ọkàn wa balẹ̀. ẹ bá mi sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni chief mrs Morenike's Odele ní ti lọ sí. ṣé wọ́n máa rí yín báwọn ẹ kú ọdún.
ọdún láti ọdún ọ̀pá nílò sí ọdún táwọn bàbá láwa sílẹ̀ ní táwa lè dé bá so èyí máa ń dàbí ọdún Christmas and New Year bí wọ́n máa ń gbé lárugẹ so ọ̀dà bí. Bẹ́ẹ̀ ọlọ́pàá tó máa ṣe àdúgbò yìí oyin ẹgbẹ́ bá yí náà tó pé àwọn ọ̀rẹ́ mi náà wọ́n bá mi sọdún. Àwọn tó sọ̀rọ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ láta so èmi máa lọ ọ̀dọ́ máa padà sí ìṣẹ̀ṣẹ̀ wa láti lárugẹ because ẹ bá lọ China tẹnu Europe tẹlẹ England àwọn náà kẹsàn án wọ́n gbé tọ́sí wọn lárugẹ lọ́dẹ̀ ẹgbẹ́ tó tọ̀dẹ̀ ẹ̀kọ́ ní àwọn practice ní bá ń tẹ̀lé so èmi máa lọ ẹbí bọ̀ọ̀lù náà padà sí ìṣẹ̀ṣẹ̀ wa ọdún tó bá níjọ́ ọdún ilé bàbá wa tó jọ́ ọdún ilé ọdún tó wá sí ká ló máa ṣe lórí ìṣẹ̀ṣẹ̀ rà onígbọ̀ngàn pè ní ẹ máa gbàgbé ní ẹ máa gbà láì níye sọ̀rọ̀ yìí ní onígbọ̀ngàn pè ní ebi television ọba vision jẹ ọba ìgbàlódé gbọ́ wọ́n kọ́ àwọn èèyàn mọ́ra tó tẹ́ bá níná lè ní máa gbà àwọn èèyàn mọ́ ọba wọn ti lè bá jẹ́ ojú òkú àwọn èèyàn mọ́ra ní èdè òkúgbà àwọn kábíyèsí tó fẹ́ràn púpọ̀ ní wọ́n
láti ṣèṣe àrárá ó ti di ọlá àwọn olóyè wọn ní ìgbàgbọ́ olóyè tó bá yìí àṣẹ ẹ̀ṣẹ̀ yìí. mo rí pé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ọdún mo rí pé ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ẹ̀dá ní bá ṣe ń lẹ́yìn lẹ́yìn àwọn èèyàn ó kí ni túmọ̀ ọdún ẹ̀dá tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí. ẹni lórí ọ̀dọ́ ìlú òsì à. ẹgbà promotion. Látara yìí ni o, látara yìí òun ṣe kìí sí. ọdún ọ̀pá táwọn ń ṣe gbogbo bá ṣe ń ṣe ń bì náà ṣe ní ìlú kan lápẹ́ ìpèsà bó ló ṣe jẹ́. bó ṣe ṣe bí wàá ní ìgbà kan nìyẹn tó ṣe ní ìpèsà síbẹ̀. ìpèsà ẹni tó lọ ìpèsà ọmọ òsínú obìnrin ní ọmọ òsínú ó lọ fẹ́ ìyọ̀ ní ìpèsà nígbà tí wọ́n fẹ́ ṣọdún wọ́n wà with scott wọ́n wà láti ṣọdún wọn padà wọ́n ṣe wájú nígbà àwọn ayé bàbá wa yẹn wọ́n ní ọmọ orin náà ọmọ èèyàn tó wà tó wà tó lọ ọdún yìí kó lọ máa ṣe lọ́tọ̀ ibi tí adún ti wà ní ìṣàkóso ọdún ọ̀pá tó ṣe ní ìpìṣà wọn lọ lọ́dún o sí ló ní ọdún o ṣàgbọ́ ọmọ sí obìnrin ọ̀dọ́ bá ní ìpìṣà o èyí mọ̀ ẹ́ ṣàgbọ́ ìwọ àgbàdo ọlọ́pàá wọn máa ṣe àwọn ọmọdé ọlọ́pàá wá lọ ọlọ́pàá wá lọ ìdílé ẹ̀fọ́ wọ́n wá wọ̀ wọ́n yìí náà ó dàbí náà ṣe tí ọdún fún ìpèsè àdúgbò tó ṣe ní ìpèsè náà ṣe ìpèsè àbáyé. kí wọ́n lọ́rọ̀ yanjú fún àwọn ọ̀dọ́ kí ni ọ̀rọ̀ yanjú fún àwọn ọ̀dọ́ láti gbé àṣà lárugẹ fún àwọn ọ̀dọ́ wa. ìgbìyànjú bá wọn ní pé wọ́n bá wo ìrẹsì ọ̀hún sí ọ̀dọ̀ ọ̀hún dáadáa àwọn ìlànà ìrọ̀lẹ́ dáadáa tí ilé bàbá ẹ̀ wá ti dá lọ́tún ṣe o ilé bàbá ìrẹsì òun náwó o ilé bàbá ẹ̀ dá. ìlú gómìnà yóò wá kò sẹ́ni tó kọ́ wọ́n jẹ́ orúkọ yẹn ìrẹsì ló jẹ́ orúkọ yẹn ìlú gómìnà yóò wá ìrẹsì tí ìlú rẹ̀ gba ilé yẹn wá ẹjọ́ wọlé ilé yẹn tó ẹni tí wà ní ìlú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àtúnṣe ìjọba bẹ̀ yìí ọmọ tẹ̀mí já oyè lọ sí o tẹ̀tọ́ àmọ́ oyè tí bàbá mi já ìrẹsì ó tún bá sí ìṣẹ̀lẹ̀ kánáwọ̀ mi àbúrò mi wà bí o àwọn ẹ̀dá wà orí mi ò ní kí wọ́n fi níyàwó mo ti lù sílẹ̀ fún mi. sorry. mo ti lù sílẹ̀ tó bá yẹ ọmọ mi wà àwọn àgbà ẹ̀ pọ̀sítì ẹ̀rọ ṣe máa ń dì sí. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi láfẹ́ ìjọba ń gbà lọ lórí ọ̀dọ́ kò sí ẹ̀ṣẹ̀ tí mo. Wow.
Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Alex Kọ́láwọlé. Pẹ̀lú tí ògo bí ògo ti jẹ́ ti Ọlọ́run, èmi ni sọ̀víọ̀ tó bá kábíyèsí ọba Ọlájídé David Ògùnàtọ́ ṣe iṣẹ́ ní Ìgbòsí. Èmi ní ọdún ọ̀pá ìlú oṣù. Bó lọ ṣe rí ọdún náà síta? Ọdún tí a ṣe lénìí ní Ìgbòsí, ó jẹ́ ọdún tó jẹ́ pé ó wà very interesting. Ọdún tó jẹ́ pé èèyàn tó bá ti wò ó rí ìgbà kan tó witness ẹ̀ ìgbà kan kò ní wù ú tí ọ̀dà wà bá tún fẹ́ wọlé dé lẹ́ni pé kó wà bẹ́ẹ̀ ló ṣe máa rí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe dárúkọ mi ní ẹ̀ẹ̀kan pé èmi ní sọ̀víọ̀ lù yìí, èmi ni wọ́n ń ṣe end of the year party àwọn ọmọ mi ní school tí wọ́n wà, wọ́n dẹ̀ rí lára wọn tó jẹ́ kó ṣe graduation mi bẹ̀tẹ̀ ìhà tí bàbá kọ sí mi tí ìlú kọ sí mi tí èmi náà dẹ̀ kọ sí ìlú pẹ̀lú bí ọdún yìí ṣe rí, mo rí pé kì í ṣe nǹkan tó jẹ́ pé mo kàn lè fojú kò bẹ́ẹ̀ àbí pé kíkọ̀ fọwọ́ rọ́ṣẹ̀ gbẹ́bẹ́ yẹn
tó jẹ́ ilé tó lóyìnbó pè ní pé kéèyàn over emphasize on a certain thing tí omi ò ní over emphasize ẹ̀ ni mo ṣe mú tí mo wo àwọn strategy tí mo lè lò tí mo dẹ̀ ní pé mo dẹ̀ lò ó dẹ̀ work. Ìyàwó mi ó wà ní ọ̀hún, àwọn èèyàn tó jẹ́ kó yẹ kó tójú mi wọ́n wà lọ́hùn. Mo débẹ̀ láàárọ̀ mo dẹ̀ ṣe wọ́n rí mi pílẹ̀ òun mo ṣẹ̀ ṣe wá sí mi. Bẹ́ẹ̀ ni o tí òkú ti jẹ́ ti Ọlọ́run gbogbo tó wà ń bí ní àjọ akúrò ẹ̀dẹ̀gbọ́n ṣé mọ́lẹ̀ ni. Kí ni àmọ̀ràn yìí jẹ́? Ìmọ̀ràn tí mo fẹ́ mú wá lè ní ṣe rí ẹni community ìwọ̀n kan bó jẹ́ inú ilé ibi téèyàn gbé láàrin ọkọ àti ìyàwó. Nǹkan tí mo kàn máa sọ ni pé ṣe rí dálìbì ara wa ká má máa sọ pé bìbí kò kàn mí wọ́n ní ilé ẹni tí tó jẹ́ pé contribute to our own quota. Ẹni Olúfẹ́mi Alexander Kọ́láwọlé.
By the grace of God, this is my little or joking presentation to you with my family. I pray that by the next year you will do more than this, Jesus. And your life will keep growing and healthy always in Jesus' name. Amen. Glad to see you. Thank you. Thank you so much. Audio! Of course, exactly. Can you please tell us what you are doing next? I'm doing a barbecue. Okay, what is the significance of this very festival to Sikh community? Very, very important. It's our heritage. I can describe this Oba festival as our own Christmas in Sikh community. That is the festival we inherited from our own source. That is from the Sayyidi. That is our source. So by the time we have this festival, we create more the resource of Oba festival in this area. Before we have to do it the same day. They can't do it alternate to our own festival because the source of the Oba festival is from Osi. Ikesha marry my daughter, and my daughter, you know, anybody in Osi, maybe you are in abroad, whatever, the exactly July, you must come to Osi. You would like to come to Osi in olden days. Mama married to Ikesha, and Mama, when Mama got divorced, Mama cannot no longer come to Osi. Now we cried at her. I want to see my own festival, my father's festival. So we have to organize. There is something behind that. So we have to organize for Mama to have it. That's why if you go to Ikesha, if they are doing the festival, you will see them call Eye. That is what they worship, Eye. My daughter will call a Yemori. Then after this festival now, so the ọdún ìṣe ìṣe àti bó ṣe wá. Ọdún Òsì jẹ́ ọdún àṣà, ọdún Ọ̀pá jẹ́ ọdún àṣà ìlú Òsì tó wá láti ìpínlẹ̀ Ìṣẹ̀ wa, nígbà tí wá láti mú ọdún yẹn wá very very ó ṣe pàtàkì. Mo rí pé ọdún yẹn pẹ̀lú bọ́ọ̀ ṣe ṣé bí ni wọ́n ṣe ní ìlú Ìpèsè àtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé bí iná ti lọ náà bí Ìpèsè àti wá síbí. Ọ̀pá bí náà ń lọ ọmọ mi náà fẹ́ lọ bí èyí mọ̀ ẹ́ òun náà fẹ́ lọ ìgbà tí ìyá dàgbà ìyá kò sọ́mọ tó má ti ń ṣe Ọ̀pá Òsì gbogbo ọmọ Òsì wọ́n máa fẹ́ràn wá wà níbi ọdún yẹn ṣùgbọ́n ìgbà ìyá máa wá sí ọdún ìgbà tí ìyá ti dàgbà tó àṣà tó rẹ táìmù tán ìgbà tán ṣe ọdún Ọ̀pá ìyá wa ń wò pé ó wá ń sọ fún sí ọkọ ẹ̀ pé òun ò lè lọ síbi Ọ̀pá ìlú òun wọ́n wá ní pé kí ni ìwọ ọdún wọ́n wá kó Ọ̀pá wọ́n wá ṣe wọ́n ṣe ní àkọ́kọ́ wọn ò sọ fún wa nǹkan míì ṣẹlẹ̀ tí ò ṣe é sọ láfẹ́fẹ́ ṣùgbọ́n ìgbà ọ̀dọ́ wá sọ fún wa làwa sọ káwa bá wọn ṣe òun náà fi ń ṣe ní ọjọ́ tí o ti bá ti ṣe Ọ̀pá láyé àtijọ́ báyìí la ṣe ń ṣe síra tá a ṣe yẹ síra ká lè wá bára wa ṣe ọdún ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe Ọ̀pá lọ́hùn èyí tá a bá ti ṣe ń bí bí tá a bá ti ṣe Ọ̀pá yìí a máa ṣe ètùtù ẹ̀ ètùtù tá a ṣe ń bí ló máa lọ sí gbogbo ibi tí o ti pẹ̀ka sí láti jẹ́ kí gbogbo igi tẹ́ rí lára wọn tó dàbí egbò yẹn gbogbo ẹ̀ máa kúrò kò sẹ́ni tá a ní ìpalára bó ṣe jẹ Ọ̀pá yẹn a dẹ̀ ń fi ọdún Ọ̀pá yẹn a fi ń sọ pé ọmọ akin ni Òsì ẹni pé à ń jẹ Ọ̀pá akin lóṣè là ń jà fún bí
a dẹ̀ máa ṣe oríṣiríṣi ètò ṣùgbọ́n ní àwọn ibi tí ọ̀pá wa wà lọ́dọ̀ tí ń ṣe àwọn ò ní akin wọ́n kàn ń jẹ ilé wa débi àwọn pàápàá ìpèsè àwọn ní èyí láìsí èyí mọ̀ èyí ò kì í ṣe mọ̀lẹ̀ èyí náà jẹ́ fún ṣùgbọ́n àwa ni la ní ìmọ̀lẹ̀ tá à ń ṣe fún tẹ́ bá dójú ìta mẹ̀yẹn ríbi tá a ti ṣe ìbálẹ̀ nǹkan pẹ̀lú pé ní ojú akin ló àṣẹ tó akin à ń sọ pé ọmọ akin ni wá ọmọ akin kì í ṣojo ẹni pé wọ́n jọ̀pá wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n jẹ lẹ́ẹ̀kan àbí ń ṣòwò akíkanjú ni. ẹ ṣe àgbà máa yẹ bá o ọ̀pọ̀ ọdún náà. I'm Chief Kenneth Emmanuel by name. How you know this community? I'm a friend to the Oba Kabiyesi Alajide David. Yes, we have been a very good friend to me. 1, 2, we have been in partner in business, and for long we have known. Moreover, he's a peaceful ruling king. Since I've known him, he's very peaceful. If you look at the community, you can see the reflection of his leadership. Because where there's a peace in the community, the people rejoice, as the Bible speaks. That's the reason why. My advice and prayer for the community is that they should give him proper support as regard to his leadership in the community, and whatever that can contribute to the leadership and development of the community. I encourage and advise the community to give him the necessary support and encouragement. Thank you. Once again, my name is Chief Kenneth Emmanuel Dikeri Hari Nani Abi. That's my title. Thank you very much. Bàbá fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ Dígí Oòduà àlàyé lóríṣiríṣi níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé Dígí Oòduà o. Ní gbogbo ìgbà tí ìwé ìròyìn Dígí Oòduà bá ti ń jáde ló yẹ kó ní tiẹ̀ àkàyé ni yékéyéké ìwé ìròyìn lédè Yorùbá pọ́nkítí Dígí Oòduà ìwé ìròyìn Yorùbá àkọ́kọ́ aláwọ̀ lóríṣiríṣi tó dùn wò lójú the first coloured Yorùbá magazine tó kárí ayé bẹ́ẹ̀ náà ni Dígí Oòduà TV ojú òpó ayélujára tí wọ́n ti ń wò wá kétékété fún ìròyìn amúlùdùn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ tó bá ti jòyè ìwé ìròyìn Dígí Oòduà ìwògbè tó gbogbo ọmọ ẹ̀dá ni kẹ́ ẹ máa kà fún ìpolówó nínú ìwé ìròyìn Dígí Oòduà tàbí Dígí Oòduà TV pé Ẹ̀míọ́lá Àgbájé Arts and Media Production sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032414141 email agbajesundaygagilebo@gmail.com. Dígí Oòduà ìwògbè ọmọ Odùduwà. Dígí Oòduà o. Dígí Oòduà o. Ẹ kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ Dígí Oòduà àlàyé lóríṣiríṣi níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé Dígí Oòduà o. Ní gbogbo ìgbà tí ìwé ìròyìn Dígí Oòduà bá ti ń jáde ló yẹ kó ní tiẹ̀ àkàyé ni yékéyéké ìwé ìròyìn lédè Yorùbá pọ́nkítí Dígí Oòduà ìwé ìròyìn Yorùbá àkọ́kọ́ aláwọ̀ lóríṣiríṣi tó dùn wò lójú the first coloured Yorùbá magazine tó kárí ayé bẹ́ẹ̀ náà ni Dígí Oòduà TV ojú òpó ayélujára tí wọ́n ti ń wò wá kétékété fún ìròyìn amúlùdùn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ tó bá ti jòyè ìwé ìròyìn Dígí Oòduà ìwògbè tó gbogbo ọmọ ẹ̀dá ni kẹ́ ẹ máa kà fún ìpolówó nínú ìwé ìròyìn Dígí Oòduà tàbí Dígí Oòduà TV pé Ẹ̀míọ́lá Àgbájé Arts and Media Production sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032494141 email agbajesundaygagilebo@gmail.com. Dígí Oòduà ìwògbè ọmọ Odùduwà. Dígí Oòduà o.